ní gbogbo bíkíbi tí àwọn ọmọ Yorùbá bá wà. Kíní yìí ò ní pẹ́ torí mo fẹ́ join ẹ̀ mọ́ kankan kí àwọn èèyàn lè understand nǹkan tó ń ṣẹlẹ̀. Àwọn ọ̀nà tá a máa fi mọ̀ pé ìlú ti bàjẹ́ tí gbogbo adé mọ̀ pé ìlú ti bàjẹ́ already. Show yìí ò ń ṣe show tó pẹ́ 5 to 10 minutes bá kúrò ńbẹ̀ kí n tó padà wá. Ìbéèrè ni mo béèrè lókè yẹn. Tó bá yẹ pé mo fẹ́ loud show yìí ni ó yẹ kí n jókòó kí n gbé aago kí n jẹ́ kí àwọn èèyàn fún àwọn olórí wa lépè gidi, most especially àwọn tó ń fẹ́ kúrò nídìí ipò tí wọ́n fẹ́ kí ọmọ ẹlòmíín lámìlaka. Kí ni ìbéèrè mi náà? Ọ̀rọ̀ méjì ni mo máa sọ. Mo fẹ́ correct àwọn kọ̀ọ̀kan náà nínú àwọn ọ̀rọ̀ kan tí àwọn ọmọ Yorùbá ò mọ̀, àwọn nǹkan tó ń ba àṣà wa jẹ́. Kí ni a lè fi Naira rà? Mo fẹ́ kí ẹ̀yin èèyàn mi tẹ́ ń wò mí, tẹ́ wà lórí ètò, tẹ́ wà lórí YouTube mi, tẹ́ wà lórí TikTok Ààrẹ Almaroof, tẹ́ wà lórí Facebook Ààrẹ Almaroof TV1 TV2 Ààrẹ Almaroof Ọmọrànmíyàn, àtẹ̀yin tẹ́ wà lórí Aláàfin of Washington lórí TikTok mi. Mo fẹ́ kẹ́ kàn dá mi lóhùn kíní yẹn. Ẹ mọ̀ pé mo sọ pé mi ò ní pẹ́ pa. Tó bá pọ̀ jù ní 7 minutes, ní 10 minutes, mo dẹ̀ wo time fún. Ìṣẹ́jú kan ti kọjá báyìí, méjì yes. Kí ni nǹkan tí a lè fi Naira rà nílùú bàbá wa tá wà yìí? Good evening, mo rí gbogbo yín brother mi kàn fẹ́ dárúkọ ni. Ẹ jọ̀ọ́ kí anybody nínú wa ẹ bá mi type nǹkan tá a lè fi Naira rà. Naira ni mo ń sọ tá a lè fi rà nílùú bàbá wa. Nǹkan tẹ́ máa fi mọ̀ wípé ìlú Nàìjíríà kò lè balance. The best bet ni pé kó jẹ́ kí oníkálùkù wa ká lọ. Èmi ò ní nǹkan tí bàbá Tinubu ń ṣe dá o. Èmi ò dẹ̀ ní nǹkan tí bàbá Tinubu ń ṣe ò dá o. Àmọ́ nǹkan tèmi mọ̀ tó dá mi lójú ni pé ìwọ tó bá mọ̀ pé Nàìjíríà dá, kàn sọ fún mi nǹkan tá a lè fi just Naira ní o, Naira tí ò ní sí tax ńbẹ̀ or plus tax Naira. Ẹ jáde kẹ́ sọ nǹkan tá a lè fi Naira rà. Ismaila Alágbo Ọlọ́run níjó bàjẹ́, inú mi dùn wọ́n kọ́kọ́ dáhùn. Kí ni nǹkan tá a lè fi Naira rà? Ọ̀rọ̀ tèmi èmi ò kàn ń jókòó, mo máa ń ronú kí n tó sọ̀rọ̀ ni. Kí anybody ń bíbá kó jáde kó sọ fún mi nǹkan tí Naira bá lè rà. Ìlú tí wọ́n bá ti lè lo wọn tó jẹ́ pé 5 àbí 10 náà fi bàjẹ́, náà fi ná owó, ìlú yẹn ò lè rọgbọ o. Ṣẹ́rí gbogbo wa ká fò sókè jù bẹ́ẹ̀ lọ. Ká fò sókè jù bẹ́ẹ̀ lọ. Ìlú yẹn ò lè rọgbọ o. Kí wọ́n mú Tinubu times 10 kán lẹ̀ mọ́ra wọn. Kán wá mú Shettima times 10 kán lẹ̀ mọ́. Kán wá mú èyí tó lọ kí ni dìdìrín ti bí Buhari kán lẹ̀ mọ́. Kán wá mú bàbá Ọbásanjọ́ pẹ̀lú ọdún 8 tí bàbá Ọbásanjọ́ náà lò kán lẹ̀ mọ́. Tí wọ́n bá dá Naira padà, mi rò pé ìlú yẹn lè rojú. Mi ò ṣépè o. Wàláhì. Tí wọ́n bá dá èmi àtẹyẹmí lájọ máa ń ṣe show, tó bá ti rí mi tí mò ń ṣe show náà máa pariwo ni. Why tí wọ́n bá ti fi lè dá Naira yẹn padà kí àwọn ọmọ yẹn lè fi ra nǹkan lọ school, ìlú yẹn ò lè balance èpè kọ́. Naira ni mo sọ o. Mi rò pé àwọn èèyàn bá mi ronú sí kíní, mo kàn think about it pé Naira kí ni nǹkan tá a lè fi Naira rà. 50 naira kọ́, Naira lèmi ń béèrè o, Ayọ̀míkù. 50 naira yẹn tọ́mtọ́mù mẹ́ta ni o, 100 naira. Kí ni nǹkan tá a lè fi Naira rà? Adémi, ẹ sòótọ́ ọ̀rọ̀. Mo ṣe ń wá ẹni tó máa dá mi lóhùn bí báyìí kí n tó lọ sí second page mi tí mo fẹ́ fi sọ̀rọ̀. Now, common minerals tó jẹ́ soda ní Nàìjíríà, ẹ lè fi Naira rà o. Ẹ jọ̀ọ́ ládùúgbò tí yín èlò náà ta coke. Mi ní pẹ́ pa kíní yìí o, èlò náà ta coke ó kù 6 minutes tí mi bá mi ṣe mistake. Ní àdúgbò tí yín èlò náà ta Coca-Cola, ẹ wo Schweppes lélẹ̀. Mo dìídì múra wá ní òṣèré. Schweppes rèé.
alágolo ni o take away tí ò ń ṣe pé ẹ bá mi mú gò. àní 1 naira. 1 naira kò ṣe 200 o adé ẹ jẹ́ ká lọ sórí 1 naira ó ní nǹkan tí fẹ́ fàyọ kí la lè fi 1 naira rà ṣe ti rí eléyìí $1 ni $1 lè máa ra eléyìí tẹ́ bá dẹ̀ fẹ́ ra páàkì tó jẹ́ 24 ó dà bẹ́ẹ̀ pé $5 ni but àwọn tó ń tuta wọ́n ta ní $1 wọ́n jẹ́ kó rọ èèyàn lọ́rùn tẹ́ bá dé London £1 wọ́n sì wà coins ni ó dùn mí tí mi ní coins Nàìjíríà tẹ́ bá dé Amẹ́ríkà ó rí $1 náírà ni wọ́n tún ní coins $1 o wọ́n dẹ̀ ní eléyìí náà $1 tẹ́ bá dé Egypt wọ́n ní $1 euro wọ́n ní $1 tẹ́ bá dé Saudi wọ́n ní $1 àmì one riyal kò sí ìlú tí ò ní 11 ẹ wá lọ yẹ ìlú tí wọn bá ti fi lè ní $1 tẹ́lẹ̀ ná náírà wa ìlú yẹn ò lè balance ẹ̀yin èèyàn mi akàn tanra wa jẹ ní ìlú yẹn ò lè balance òrombó lásán ọsàn wẹ́wẹ́ ẹ lè ra ẹ lè fi 1 naira rà. It's a fake country, you are right. Mi ò ní pẹ́ o mo máa pa kíní mo kàn fẹ́ kẹ́ bá mi share kíní pé káwọn èèyàn lè mọ bí ìlú ṣe rí 1 naira kò ra kíní yìí ẹ lè fi 1 naira rà anything common suit ẹyọ kan ẹ lè fi 1 naira rà ẹ bá mi share kíní yìí àwọn òun wá sórí Facebook akàn wá sọ̀rọ̀ nítorí a fẹ́ gbowó we just don't talk nítorí pé àwọn èèyàn lè mọ̀ pé à ń tọrọ àwọn èèyàn ti máa wọ already kí ni a lè fi 1 naira rà eléyìí $1 ni ògbẹ́ tó gba Amẹ́ríkà mọ̀ $1 lélẹ̀ kódà àwọn míì ń ta ní 50 cent àbí ṣé mo parọ́ ní alájà àwọn míì ń ta 50 cent ń bò míì àwọn míì tẹ́ bá lọ sírú 7-Eleven àbí ilé epo ẹ̀rà $1 àwọn kan wà 50 cent náà ń ta kíní yìí o bọ̀ kò sí nǹkan táwa lè fi 1 naira wá ta mo lọ lórí yẹn ẹlẹ́ẹ̀kejì mo wo kíní kan lórí show kan mo kàn fẹ́ advice àwọn sister wa ẹ má báyé jẹ́ eléyìí ò ń ṣe ọ̀rọ̀ ìsọkúsọ lélẹ̀ o but ọ̀rọ̀ ìṣẹ̀ṣe àmì ọ̀rọ̀ culture mo gbọ́ táwọn kan sọ pé kí ló dé tó jẹ́ pé ìyàwó ilé kan complain ní ìlú òkè bí mi wàá mọ̀ ló tó jẹ́ ó ní àwọn ọkọ òun pè òun ní orúkọ ẹ jẹ́ n fìyàwó mi ṣe sample bó ṣe wà ní ti kọ́ ní Àjọkẹ́ wàláì kò tó bẹ́ẹ̀ kó ní wáì tó ń pè mí lájọkẹ́ ẹ bá mi rí sí sọ̀rọ̀ yẹn kò ìyàwó mi ò tó bẹ́ẹ̀ kó sọ wọn pé wáì tó ń pè mí lájọkẹ́ ẹni tó bá kéré jù nínú ilé tiwa wàá tún pè ní bọ̀ọ̀dá obìnrin tó kéré jù nínú ilé wa wàá tún pè ní àǹtí ẹ jẹ́ ká correct nǹkankan nígbà tó bá kọ́ eyelashes sójú tó ṣe kánná bíi gòwánù tó lè fọ abẹ́ tó wá ṣe pépépé ìwọ tó múlù ìyàwó bẹ́ẹ̀ lọ lé tó mú lọ ìlú òkè ṣé o ò sọ kọ́tọ̀ yín fún pé àwọn ọmọ yín máa pè lórúkọ o wọn ò dẹ̀ bí dá kó pẹ́ anybody lórúkọ wọn ò dẹ̀ ní lo ẹ fún Àjọkẹ́ wá ń bì ọlọ́ba owó ló tún máa sọ pé ìyá ọkọ mi bàbá ọkọ mi bẹ́ẹ̀ ni òjòpá ṣẹkẹrẹ má dé ọmọ àtìgbà nílùú bàbá tó ti bí mi máa fi 5 minutes sí kíní ẹ má bínú mi ìfẹ́ kó pọ̀ tó ní mi ìfẹ́ jókòó live nílùú bàbá tó ti bí àwa ní ìlú Ọ̀yọ́ Aláàfin èmi ò mọ̀lú mi o mo fẹ́ máa jà fún ìlú tèmi nìkan ni o tó bẹ́ẹ̀ kí ìyàwó ẹ kó pe àbúrò mi ní orúkọ ọkùnrin bọ̀dá lágbájá ni bọ̀dá ṣẹ̀rífì ni màá rántí gbogbo àtàjọkẹ́ ti pè bọ̀dá tẹ́sí bọ̀dá sàráfà bọ̀dá rashidi bó ṣe máa pè wọ́n ní àǹtí Gàníyá ẹ jẹ́ ká mú kíní yẹn pé kọ́tọ̀ tẹ́ ń bàjẹ́ yẹn àṣà ni tó o bá lọ fáráàlú òkè tó bá ti pè ẹ́ lórúkọ kò sí nǹkan tó fẹ́ mọ̀ ṣe o kò sí mẹ̀dọ̀ ẹ̀yọ́ ọmọ ọ̀rọ̀lẹ́ ayé tẹ́ máa ní kíní kan orí mi ó máa rí ẹ fín torí kọ́tọ̀ ni nítorí ṣe máa pẹ́lẹ̀ wọn nìyẹn tó bá mọ̀ gbogbo àwọn ìyàwó àbúrò ìyá tèmi Táìbà Síkírà Yẹ́misí lọ́yọ̀ Aláàfin gbogbo wọn orúkọ ni mò ń pè wọ́n mí ìdẹ̀ tó wọn lọ́jọ́ orí wọn ọ̀dẹ̀ tó bẹ́ẹ̀ kan lo hó fún mi bẹ́ẹ̀ ni Ismaila really bẹ́ẹ̀ ni ẹ lọ béèrè àwọn tó sì ń ṣe lọ́yọ̀ sì ń ṣe dọ̀la ọkọ mi ni bàbá ọkọ mi o ẹ ǹlẹ́ o kódà tó bá fẹ́ rán wọn ṣẹ́ gan bọ̀dá tẹ́sí sì bá ń ra ọṣẹ níbẹ̀ yẹn
mo fẹ́ fi fọṣọ ẹ̀gbọ́n yín bọ́dà Sàráfà bọ́dà Rashidi àti Ganiya ẹ̀bà ó lè rán wọn ṣẹ́ o kì í ṣe pé ó lè rán wọn ṣẹ́ o bọ̀ sórí ìbàjẹ́ yẹn ó ní wọn fẹ́ o ìbàjẹ́ yẹn ó ní wọn fẹ́ kó orí wọn fi yẹn wọn fẹ́ gbọ́ kó sọ nǹkan tí ò yẹ kó sọ yẹn bọ̀ wípé ó délé ó lọ fẹ́ ọmọ ìlú òkè àgàgà lọ́yọ̀ọ́ àbíbàdàn jẹ́ ní tiẹ̀ sọ yọ Aláàfin ó wá expect pé sórí àwọn tó bá respect ẹnu wọn ó kàn respect wọn pé àyàwó ẹ̀gbọ́n mi ni nísìn díẹ̀ wọ́n ti respect ilé ìwọ tó bá ti lọ fọmọ Ọ̀yọ́ má expect pé àbúrò mi àpè láǹtí kinní kan o àwọn tó bá kàn fi ọ̀làjú sí ló máa pè láǹtí Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ nìran mi Ọ̀yọ́ ni bàbá tó bí mi lọ́mọ Ìdómògún ni mí Akínlàjà èpò tí ń pọmọ yẹ tó torí ọmọ lọ́mọ nǹkan tí mo kàn wá fún lè ní nìyẹn ẹ lọ check ẹ up ẹ check ẹ yes o Alájà mi ìfẹ́ pẹ́ torí mo fẹ́ fi kún show kan ni. mo fẹ́ kí ẹ farabalẹ̀ gbọ́ ìyàwó yìí kí mi náà tó sọ̀rọ̀ lé lórí. ní grassroots orúkọ mi ni olóyè yìí ti ní Babájídé your southwest woman leader. ẹ fetí sílẹ̀ o eléyìí tèmi ń ṣe yìí fún ọmọ ìlú tèmi ni o fún Ọ̀yọ́ ni o kóníkálùkù jà fún ìlú ẹ ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ listing àtẹ̀yin ọmọ Yorùbá mi but ìlú tèmi ni mò ń jà fún báyìí. call it Ninu presidential òun lè máa rí níbẹ̀ gbogbo àwọn mẹ́mbà mi ní Lagos State òun ni wọ́n ti fún ní owó yẹn I don't know bóyá ní state ti yín tẹ̀ wà ẹ mọ where to go to get it ẹ lọ sí Ministry of Agriculture àbí Ministry of Commerce and Industry ministry méjèèjì yẹn ní state yín Èkìtì ní o. ṣé ẹ ń gbọ́ ní state yín ẹ̀yin tẹ́ ẹ jẹ́ politician lọ́yọ̀ọ́ ṣé ẹ ń gbọ́. olóṣèlú láàrin wa tẹ́ ẹ lákìkanjú dáadáa make your connections and go there you understand and go and ask for this Ninu presidential grant it's from federal government and it's for everybody in Nigeria. ṣé ti ń gbọ́. I have a proof for it I've got my own everybody ló ti ń gba títí ẹ̀ nǹkan tí nígbà tí wọ́n gbẹ́gbẹ́ ìkalẹ̀ tí a open platform iṣẹ́ tá a ní kí àwọn woman leader wọ́n máa ṣe ní ṣe mo sọ pé àti ìbẹ̀rẹ̀ iṣẹ́ rárá lórílẹ̀‐èdè we are all in support of our president torí gbogbo àwọn ìjàngbọ̀n wàhálà tí wọ́n dálẹ̀ lórílẹ̀‐èdè yìí òṣèlú tí president wa tó mọ̀ nípa ẹ̀ o. bọ̀ kí ló dé tíjọba ò fi sínú account everybody ẹni tó bá l'account kí wọ́n gbà direct from the account bí ìlú òyìnbó ṣe máa ń ṣe. refinery mẹ́ta la ní over 9 trillion òní salary tí wọ́n gbà tó ń mú lọlé para láì ní kẹ́kẹ́ tí wọ́n generate epo kankan fún wa if all this money they could put it together wọ́n san gbèsè Nàìjíríà. ẹgbọ́n nǹkan tí wọ́n máa ń wí. ẹ bá àwọn ọmọ ọ̀dọ́ sọ̀rọ̀ ní state yín wọ́n ṣe protest lọ́kàn o let them do something meaningful. wẹ́ wọ́n sì lè protest náà o tí kò bá tẹ́ wa lọ́rùn a gbọ́dọ̀ sọ̀rọ̀. the way I'm doing do your own too nobody can do you anything. kò sí. ọ̀rọ̀ jáde lẹ́nu protest kan ló kàn ní Nàìjíríà. yà á máa protest. ìjọba ń fún àwọn èèyàn yìí wọ́n tún ti fóúnjẹ ránṣẹ́. ṣé owó tíjọba ń fún àwọn èèyàn yẹn gangan òun ni pọ́ìntì tèmi. a ti pọ̀ jù. èyí tẹ́ ẹ wà nínú Ọ̀yọ́ town bàbá ọgbọ́n ìkànnì ọgbọ́n ajíṣe bí Ọ̀yọ́ màá sẹ́ẹ̀dì kínní yìí sí yín ẹ wá ìdí ẹ̀kẹ́dẹ̀ lọ bá àwọn olóṣèlú wa bẹ́ẹ̀ ni kí wọ́n lè fún oníkálukú ní tí àwọn anybody bá ní 50,000 yẹn gbà ń sìn á ní ìwúlò tó máa wúlò fún ẹbí kankan o ìlú tèmi lèmi ń jà fún o èmi ò mọ ìlú mi o àmọ́ mò ń ṣe eléyìí kí gbogbo ìlú náà lè gbọ́ àmọ́ eléyìí lọ́yọ̀ọ́ tiwa mo fẹ́ káwọn ọmọ Ọ̀yọ́ gbọ́. wọ́n máa yan àwọn èèyàn jẹ tó bá fi nǹkan lẹ̀ pé kí wọ́n pín òun náà nǹkan là ń sọ yìí nínú presidential a lot of politicians they heard about it but wọ́n ní. ṣé ń gbọ́ ẹ̀yin olóṣèlú àfíìsì ọláìwọlá lọ́yọ̀ọ́ skime ẹ̀yin bàbá wọn ẹ̀yin ológun ẹ̀yin house of representatives gbogbo chairman Ọ̀yọ́ local government níbo lẹ wà ẹ sòótọ́ fún àwọn ìlú yín ẹ jẹ́ kó gba 50,000 tó bá gba eléyìí blood pressure wọn máa wálẹ̀ ṣe gbọ́ ministry political connection
ṣé ti gbọ́ ọ̀rọ̀ lẹ gbọ́ yẹn o ọ̀rọ̀ lẹ gbọ́ yẹn o. Bye.